No problem. Okay, ma. Okay, ma. A kú dédé àsìkò yìí, a kú ìsinmi òpin ọ̀sẹ̀ o, yóò dára fún aláṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé tí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣọjọ́ Sátidé àbámẹ́ta, ọjọ́ 13 nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Ṣíwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká sí omi mu náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí tó ń wọlé ní yàjóyàjó láti ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn lọ́hùn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìròyìn eléyìí tó fi hàn wípé àwọn jàǹdùkú kan tí wọ́n ń pera wọn ní ajìjàgbara tó ń jà fún orílẹ̀-èdè ìdásílẹ̀ Yorùbá eyín Yorùbá Nation tí wọ́n wọ aṣọ àwọn ológun lówùúrọ̀ kùtùkùtù ní ọjọ́ Sátidé ni wọ́n yàgò ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti ìbọn kẹ̀wùkẹ̀wù léyìí tí wọ́n sì ti mú àsíá èyí tó ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin Ọ̀yọ́ ọ̀hún tí wọ́n ká àsíá ibẹ̀ kúrò tí wọ́n sì fi eléyìí ti ṣe torílẹ̀-èdè ìdásílẹ̀ òmìnira Yorùbá tá a mọ̀ sí ti Yorùbá Nation flag tí wọ́n fi síbẹ̀. Wọ́n ní lẹ́nu ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ yìí lọ́wọ́ o làwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin náà túbọ̀ ké sí àwọn akẹgbẹ́ wọn tó kù pẹ̀lú alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o èyí tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá tó ń ti àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò NLCDC tó fi mọ́ àwọn tó kù láti wá gba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ṣe lẹ́gbìmọ̀ aṣòfin ọ̀hún kúrò lọ́wọ́ àwọn ajìjàgbara Yorùbá Nation ọ̀hún o. Wọ́n ní nínú ìdojú ìbọn kan ọ̀hún láti gbọ́ ìró ìbọn eléyìí tó dún kẹrù lókè lálà ṣùgbọ́n o nínú ìròyìn tó fi tó wa létí láti ọwọ́ ọ̀kan nínú àwọn aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa èyí tó ṣẹlẹ̀ ń bẹ̀rù síbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ fi hàn wípé àwọn ọlọ́pàá tó fi mọ́ àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù Ọlọ́run fún wọn lágbára wò láti borí àwọn ọmọ òun tó ń pera wọn ní Yorùbá Nation èyí tí wọ́n ti borí wọn tí wọ́n sì kó wọn tí wọ́n wọ aṣọ kákí àwọn ológun láti fi ṣiṣẹ́ bí ọ̀hún. Alámòjútó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn ti kó wọn o ìwádìí sì ń tẹ̀ lọ́wọ́ báyìí ó ń tẹ̀síwájú láti lè mọ ẹni tó rán wọn níṣẹ́ ọ̀hún tí wọ́n kọ̀ láti fi ti ọmọ jẹ. Ṣé bí Yorùbá bá ní símẹ̀dọ̀ aláboyún nítorí wípé kó má bàa bí òkú ọmọ ni o aláṣejù rèé o tó ti di aláṣetán ó sì ṣetẹ́ o. Idris Ọ̀nlárewájú Ògúnlẹ̀yẹ tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky òun mà ló ti rí ẹ̀wọ̀n oṣù 6 àgé báyìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ó nípa ṣíṣe owó náírà ilẹ̀ wa Nàìjíríà ní ọ̀nà tí ò bófin mu nípa ṣíṣe owó ilẹ̀ ọ̀hún báṣubàṣu èyí tí àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ tí wọ́n fi ọwọ́ òfin gbé ní ọjọ́ 24 nínú oṣù kẹta ọdún 2024 yìí tá a wà yìí. Lánàá nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó látọwọ́ adájọ́ arábìnrin Abímbọ́lá eléyìí tó gbé ìdájọ́ ọ̀hún sókè. Arábìnrin Abímbọ́lá Awógbọ̀rọ̀ èyí tó kò lójú sí ẹ̀sùn tí wọ́n fi kan Bobrisky akọ tí ń ṣe bí abo fi hàn wípé lótìtọ́ àti lódodo òun ló ṣòwò náírà ilẹ̀ wa báṣubàṣu lọ́nà tí ò bófin mu. Lára àwọn ìbéèrè eléyìí tí adájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ tó tún béèrè lọ́wọ́ Bobrisky akọ bí abo Mama of Lagos ní wípé ǹjẹ́ ọkùnrin ni ọ́ àbí obìnrin. Lẹ́nu Bobrisky ló fẹnu rẹ̀ sọ wípé ọkùnrin lòun Idris Ọ̀nlárewájú Ògúnlẹ̀yẹ ní orúkọ tí wọ́n ń pe òun o. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ní wípé ǹjẹ́ ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án nípa ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ó lóun jẹ̀bi ẹ̀sùn náà. Nípa ìdí èyí adájọ́ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ náà Abímbọ́lá Awógbọ̀rọ̀ ó ní láìsí wípé wọ́n ń gba owó ìtanràn tàbí ẹjọ́ kan àbí atótónu ẹ̀rí ti fi hàn wípé ọkùnrin ní Bobrisky tó ti fẹnu rẹ̀ sọ
tó sì ṣòwò ilẹ̀ yìí báṣubàṣu lọ́nà ìbófinmu. Ó ní nípa ìdí èyí kí wọ́n mú lọ sínú ẹ̀wọ̀n Kirikiri níbi tí ó ti lo oṣù 6 láìsí owó ìtanràn bí ẹjọ́ kankan o kó tó di wípé ó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ó sì ní ẹ̀wọ̀n ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 24 èyí tí àjọ EFCC tí wọ́n ti fi sí gádò wọn ní ọjọ́ 24 oṣù kẹta ọdún yìí títí di ìgbà tí ó fi kó oṣù 6 gbáko. Bobrisky ó padà di ọkùnrin lọ́gbà ẹ̀wọ̀n. Lára àwọn ọ̀rọ̀ tó jẹyọ láti ọgbà pamọ́ èyí tí wọ́n fi Bobrisky father of Lagos sí báyìí eyín tó ti kúrò ní mother of Lagos òun náà ni wípé wọ́n ní àwọn akọ̀ròyìn ní ìgbà tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀rù sí wọ́n ní kó tó di wípé wọ́n mú lọ sínú ọgbà ẹ̀wọ̀n ohun tí wọ́n dá ẹjọ́ rẹ̀ lánàá ti ṣe ọjọ́ 12 oṣù kẹrin ọdún tá a wà yìí èyí tí wọ́n ti fi pamọ́ sínú ọgbà àwọn àhámọ́ àjọ EFCC ni wọ́n ní irùngbọ̀n Bobrisky ó mà ti ń yọ bí irùngbọ̀n àlùfáà ìjọmọ ní lélẹ́yìí tí wọn kò fún láyè láti ní àǹfààní sí búlẹ̀dì eléyìí tí ó fi fa irùngbọ̀n rẹ̀ tó túmọ̀ sí wípé ó ti di ọkùnrin padà. Báyìí lẹ́ni tó tún jẹ́ ọ̀gá àgbà nílé ẹ̀wọ̀n èyíùn ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi pamọ́ sí sọ di mímọ̀ wípé ààbò tó péye yóò wà lórí Bobrisky nítorí wípé àhámọ́ àwọn akọrin òun ni wọ́n fi Bobrisky sí ṣùgbọ́n nítorí wípé ó ń pera rẹ̀ lóbìnrin tó sì ti ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà obìnrin lára ó ṣeé ṣe kí àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ti ń bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ máa fi ọwọ́ àbùkù ọwọ́ kòtọ́ fi kan Bobrisky. Ọ̀gá àgbà ọgbà ẹ̀wọ̀n ń fi wá dá àwọn èèyàn lójú wípé ààbò tó péye yóò wà lórí rẹ̀ láti má lè jẹ́ kí wọ́n ṣe Bobrisky báṣubàṣu àti ṣùbàṣùbà nínú ọgbà àwọn ẹ̀wọ̀n tàwọn ọkùnrin èyí tí wọ́n fi father of Lagos sí báyìí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde. tó ẹ̀yin ará ìròyìn ọ̀hún ò ní ju báyìí lọ ń toní kélébé àti ṣókí fún tòní títí di ìgbà míì dátúmọ̀ aláǹfààní láti gbọ́ tòrè míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá ayọ̀ ní tiwa fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.